Nínú òdodo ọ̀rọ̀ tá a bá ń sọ, bí ìgbà tí à ń àtáàkì ìjọba ni lójú àwọn tó ń ṣèjọba. A àtáàkì ìjọba, à ń sòótọ́ ọ̀rọ̀ fúnjọba ni. That is tíjọba bá fẹ́ gbọ́. Ṣùgbọ́n ọ̀rọ̀ ti ń dórí pé bí ìjọba bá láwọn ò gbọ́, aráàlú náà ti ń bá débi pé ẹ̀mí wọn ò kó mọ́. Kò dẹ̀ sẹ́ni tó fẹ́ kú, kò sẹ́ni tó fẹ́ kán pa wọ́n. Now, àwọn northerners, pàápàá jùlọ àwọn Fúlàní, tá a bá ń pè northerners, Haúsá Fúlàní ló ń jẹ́ bẹ́ẹ̀, ká máa tọrọ àforíjì torí pé kì í tún ṣe gbogbo wọn náà ni wọ́n lọ́wọ́ sí tó lọ, torí ẹ worú Senator Sanni, wọ́n máa sọ tí ń jòdòdó ọ̀rọ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ káwa ó sọ pé majority àwọn tó wà ní north wọ́n ń fa orílẹ̀-èdè Nàìjíríà sẹ́yìn. Tí èèyàn 10 bá ń ṣe ẹgbẹ́, tí èèyàn kan ṣoṣo bá ń dẹgbẹ́ rú, wọ́n máa ń sọ pé kó lọ rọ́kún ni. Kò sí bágbára onítọ̀hún ṣe pọ̀ tó. Ṣùgbọ́n tí wọn ò bá lè sọ pé kó lọ rọ́kún, a jẹ́ wípé òun àti olórí ẹgbẹ́ yẹn wọ́n jọ wà ní nǹkan kankan. A jẹ́ pé n tó ń ṣe olórí ẹgbẹ́ yẹn wà ń bẹ. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sí social club ẹ mọ̀ ń pa ẹ̀, ẹ mọ̀ nǹkan tá à ń sọ. Ìta ń sọ rèé, olórí ẹgbẹ́ lè mọ̀ ń pa ẹ̀ ńgbà mí o, ṣùgbọ́n nítorí ìbẹ̀rù tí ẹni yẹn ní àkàtà ẹ̀ tó ṣeé ṣe kó lórí ẹgbẹ́ ó nílò nígbà míì, yóò mọ̀ pàrọwà fáwọn yòókù ní pé ẹ jẹ́ á fílẹ̀ jàre, irú wọn máa ń wà bẹ́ẹ̀, irú wa ò lè rí bákan náà. Ó fẹ́ dàbí ẹni pé n tó ń ṣẹlẹ̀ rèé, bóyá ìbò 2027 ló ń ṣe àwọn ìjọba wa, a lè sọ pé wọ́n rótọ́ ọ̀rọ̀ wọn ò sọ, ṣùgbọ́n a lè sọ wípé òótọ́ ọ̀rọ̀ korò lára wọn. Ṣé rí kò sí tí ń bọ̀ lókè tí ilé ọgbà? Láyé àwa ò ní àtáàkì ìjọba, ṣùgbọ́n àwa ó sọ fún ìjọba ní tó bá ṣe tó kù díẹ̀ káàtó. Àmọ̀gbà tá a wáyé, àmọ̀gbà tá a lọ. Àwọn northern Nigerians yìí wọ́n ń dá wa padà sẹ́yìn gan lórílẹ̀-èdè yìí. Tá a bá sì jọ wà papọ̀, kò síbi tá à ń lọ. Kí wá láǹfààní adágún odò tí ò lè sàn ká? Kí láǹfààní wa gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà kan ṣoṣo nígbà tí àwọn ìran kan tí ń fìyà jẹ ìran yòókù tí ò sì sí agbára kankan tó ká wọn? Trump ń gbìyànjú ni. Ẹ jẹ́ mèrè nǹkan kan lọ́wọ́ wa. Tí Trump ò bá sí ń bẹ̀ lásìkò yìí, gbogbo àwọn tó ń pa àwọn ènìyàn kiri, ó mìn wípé kò sí agbára kankan tó lè ká wọn, torí kó tó di pé Trump dá sí i, ojoojúmọ́ ló ń gògò sí o. Agbára àwọn ológun wa, àwọn agbèfọ́ba wa, agbára wọn ò ká wọn, ká mọ́ pa irọ́ tanra wa jẹ, wọ́n ń kú sójú ìjà ni. Èyí tó túmọ̀ sí wípé gbogbo nǹkan tí àwọn nọ́ọ̀tì yìí ń ṣe, àgàgà àwọn Fúlàní, wọ́n ti múra rẹ̀ ti pẹ́, kì í ṣọ̀rọ̀ 50 years. Báwo lè ṣe wá fẹ́ dojú ìjà kọ àwọn tó ti múra ogun ti pẹ́? Ogun tí ò bá wọn lójijì, ogun tí ò bá wọn ń jà fún, ogun tó jẹ́ pé ìtàn tí bàbá wọn Sùwádà Fódíò sọ pé òun ló ní Nàìjíríà, àwọn tó so wá pọ̀ gan wọ́n á sọ̀rọ̀, wọn á dá sí i. Àfi bí ìgbà tó jẹ́ pé wọ́n mọ̀ ń pa ẹ̀. Tí ò bá jẹ́ Trump tó ń sọ̀rọ̀, tí wọ́n ló ti pe Buhari rí pé kí ló dé tẹ̀ ń pa àwọn Kìrìsìtẹ́nì. Wọ́n ti submit list àwọn tó wà lẹ́yìn àwọn pípù yìí, tí ò bá jẹ́ pé òun náà mọ̀ ń pa ẹ̀, kò gbé kankan nu wọn. Àwọn pípù yìí bẹ̀rẹ̀ sí ní pa àwọn ènìyàn nípakúpa, tí wọ́n bá ní ẹ̀mí tó ti ṣòfò látọwọ́ àwọn afẹ̀míṣòfò lórílẹ̀-èdè Nàìjíríà lónìí. Ẹ jọ̀ọ́, ó yẹ kí gbogbo àwọn tó sì wà láyé ó máa sun ẹkún ni. Ọlọ́run má pa wá lẹ́kún. Àgàgà àwọn tó kàn. Odidi ìran míì, lineage míì ti parun látọwọ́ àwọn agbésùnmọ̀mí. Àwọn tó ṣẹ́kù nú wọn, eégún wọn ò lè ṣẹ́ níbi tí wọ́n ti lé wọn community wọn mọ́. Wọ́n wáyé asán ni. Ẹ gbàgbé dúkìá. Báwọn pípù yìí ṣe rèé tí wọ́n fi gbalẹ̀ Haúsá.
lọ́wọ́ àwọn Haúsá. Fúlàní ni wọ́n, Haúsá ló ṣáájú. Àwọn ọ̀nà tán gbà yẹn tí wọ́n ń fi ojú àwọn, wọ́n kọ́kọ́ fi ẹ̀sìn, wọ́n kọ́kọ́ fi gba àṣà àti ìṣe wọn. Wọ́n fi ẹ̀sìn, wọ́n fi Ọlọ́run dẹ́rù bà wọ́n, wọ́n gba agbára bàbá wọn lọ́wọ́ wọn. Gbọ́n ó rí pé wọ́n ti pa gbogbo òòṣà wọn run tán, torí àwọn Haúsá náà níṣẹ̀ṣe. Àtọ̀húnrìnwá láwọn Fúlàní, wọ́n rí pé wọ́n ti pa gbogbo àṣà wọn run tán, ní wọ́n á ṣẹ̀ dojú ìjà kọ wọ́n, wọ́n wá ń pa àwọn ọba wọn, wọ́n wá ń fi àwọn Fúlàní ṣe wọn. Bóyá lọ bá pé mẹ́ta tó jẹ́ Haúsá nílẹ̀ Haúsá, wọ́n mọ̀ ṣaláì yọ̀ǹda fún wọn ni. Ok, irú ẹ̀ ní ẹ fẹ́ máa ṣe nílẹ̀ Yorùbá. Ẹ̀yin ọba, ó dàbẹ̀ pé àwọn ètò mi tó ń léra, ẹ̀yin mò ń ṣe wọ́n fún. Aráàlú ni wọ́n ń pa tẹ́ dákẹ́ tẹ́ sọ̀rọ̀. A sọ bẹ́ẹ̀ fún yín wípé tájẹ̀tì wọn nílẹ̀ Yorùbá, ẹ̀yin ọba ní eré lẹ pè é. Ẹ lè mẹ́ni tó kàn, àwọn ò gbàdúrà kó kàn yín. Wọ́n ti sá sábẹ́ ẹ̀sìn, àwọn ọba kan gbẹ̀sìn lórí. Àwọn Saudi Arabia tó lẹ̀sìn tí gbogbo ayé nígbàgbọ́ pé àwọn náà lẹ̀sìn Mùsùlùmí, wọn ò ṣe rádaràda bí eléyìí, wọn ò ṣe kátikàti, wọn ò ṣe nọ́nsẹ̀nsì bí eléyìí. Gúmi tó dẹ̀ ń sá sí abẹ́ ẹ̀sìn pẹ̀lú àwọn agbésùnmọ̀mí ẹ̀, àwọn Saudi dá padà ńgbà tó lóun fẹ́ wá ṣiṣẹ́ ọ̀rẹ́. Gúmi yẹn ló ń control bí báyìí. Ṣáà níjọba ò mọ ohun tó ń lọ ni. Wọn ò fijọ́ kan jáde lórí ọ̀rọ̀ Gúmi rí, kí Gúmi fún wọn ní front and back, wọn à ní sọ̀rọ̀. Ẹ jẹ́ kó dọ̀rọ̀ òṣèlú, kí ẹgbẹ́ kan, ẹgbẹ́ alátakò, èèyàn kan sọ̀rọ̀, ó ní ààrẹ, èèyàn kan sọ̀rọ̀, onílé ìgbìmọ̀ aṣòfin, àwọn agbẹnusọ ìjọba ó jáde, wọ́n sọ̀rọ̀, wọ́n fèsì, ṣùgbọ́n wọn ò lè fèsì sọ̀rọ̀ Gúmi. Ó yẹ ká ẹ fura. Tábà ní ká fura, ìfura wípé Gúmi kọjá bẹ́ẹ̀. Ṣùgbọ́n kí ló wà nídìí ipò kọjá bẹ́ẹ̀? Torí pé ẹnìkan yìí jáwàdé, ọ̀pọ̀ yẹn ló ń jẹ́jẹ̀ mọ́. Irú agbára wo ni Gúmi ní tí wọn ò lè sọ, tí wọn ò lè bẹ̀bẹ̀ fúnra lọ́wọ́? Gúmi control ni. Ó ní ẹ mọ́ wá ìrànlọ́wọ́ lọ sí ọ̀dọ̀ US àti Israel, ẹ lọ sí Pakistan, Turkey, China. Gúmi, why? Till now, Gúmi ò lè sọ̀rọ̀. Tẹ́ ẹ bá wo àwọn United Emirates tí wọ́n jẹ́ ẹlẹ́sìn Mùsùlùmí, ibẹ̀ lẹ ti máa mọ̀ pé ọ̀rẹ́ kọjá ọ̀rọ̀ ẹ̀sìn, ọ̀rọ̀ pé wọ́n fẹ́ gbalẹ̀ ni, wọ́n fẹ́ gba orílẹ̀-èdè Nàìjíríà ni, wọ́n fi tẹ̀sìn síwájú kí àwọn ìlú yẹn ó lè support wọn. Ṣèjọba ò mọ̀ ni. Now, gbogbo àwọn United Emirates yẹn tó tiẹ̀ jẹ́ wípé ibẹ̀ ni Mùsùlùmí sodo sí, Qatar ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wọ́n ń celebrate Christmas. Churches táwọn eléyìí àwọn Christians sẹ́ láwọn ò fẹ́ rí ń bí, wọn ò tí wọn lọ́wọ́ lọ́dọ̀ wọn, wọ́n kọ́ church fún wọn. Ṣé ojú wa ń là? Ṣé mo rò pé ẹ̀ ń gbọ́ àlàyé mi pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ kọjá ọ̀rọ̀ Kìrìsìtẹ́nì nìkan o. Wọ́n fẹ́ gbalẹ̀ ni o. Ẹ rí i pé wọ́n ti ń pa Kìrìsìtẹ́nì, wọ́n ti ń pa Mùsùlùmí, wọ́n ti ń pa oníṣẹ̀ṣe, wọn à béèrè ẹ̀sìn kankan mọ́, ṣùgbọ́n wọ́n ti fi tẹ̀sìn wọlé, pàápàá jùlọ sọ́dọ̀ àwọn ọmọ àlè Yorùbá. Mẹ́tọ̀dù tí wọ́n lò fáwọn Haúsá ni wọ́n ń lò fún wa báyìí, láti máa fi àwọn ọba Emir rọ́pò. Ṣé ẹ tẹ́ bá pọ̀ bẹ́ẹ̀ láàfin, ṣé wọ́n fẹ́ lè fẹ́ lómi ìjọba láàfin kó dúró mọ́? Tí wọ́n bá ti capture ìlú yẹn, wọ́n fi Emir wọn síbẹ̀, wọ́n á dẹ̀ kọ́ ọmọ ogun síbẹ̀, bí wọ́n ti fẹ́ gbalẹ̀ Yorùbá náà. Kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀, ọba Aláàfin Ọ̀yọ́, Aláké Ẹ̀gbá, ọba of Lagos, Olúbàdàn of Ìbàdàn, òsèmọ̀wé, gbogbo ẹ̀yin ọba yòókù tí mi ò lè dákọ nípínlẹ̀ Ọ̀yọ́, nípínlẹ̀ Ọ̀ṣun, ẹ̀sùn ẹ káwọ́lé wọ́. Tó bá lè mú kan lára àwọn youth wọn, lẹ́tà yẹn náà máa fi sẹ́yìn, láti sọ wípé àwọn
torí pé bóyá ní ọpẹyọ kan àbí méjì àbí ó ní ń fa àwọn ẹ̀yà wọn ṣe ẹ̀yẹ àwọn àríwá pé ọlọ́ǹgàn ò lè gbà wálẹ̀ lọ́wọ́ àwọn ti ṣetán àti bá wa jà wọ́n ń tẹ́tí wa. Àwọn ọ̀dọ́ ti wá dà, àwọn èèyàn ńláńlá àwọn ọba wọn wà lẹ́yìn wọn ni a fi ń dán. Kí lẹ̀yin ń gbèsè o? Ẹ já stop ẹnu ẹ kó inú gbé wa o, àfẹ́ rí inú gbó wa mọ́ o. Àwọn tó ń pa wá, tó ń jìyà wa gbé, tó ń jí bàbá wa gbé, tó ń pa àwọn ọba wa, wọn gba permission lọ́wọ́ government torí pa àjọmọlúàbí níbi tọ́rọ̀ dé ẹni ọkàn ló mọ̀. Ṣé kò tó time káwọn bàbá wa ronú ká má lọ sọ ẹ̀mí wọn nù sọ́wọ́ Fúlàní, ká má sọ àpèrè wọn nù sọ́wọ́ Fúlàní, ká má sọ ilẹ̀ bàbá wa nù sọ́wọ́ Fúlàní? Sí òtún àsìkò kan pera wọn jọpọ̀ ẹ wá ìtìwọ ní èmi ò ní tèmi ní ìwọ ni, ẹ pé olóyè Sunday Igboho, ẹ pé olóyè Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá, ẹ pé àwọn onílàákàyè, ẹ pé àwọn Àgbẹ̀kọ̀yà, ẹ gbégbèsè kankan. Ẹ sì ń fi ẹ̀mí ọmọ Yorùbá ẹ dẹ̀ fi ń tàpàlà, ẹ dẹ̀ lọ sùn nínú kẹ́ ẹ sùn kẹ́ ẹ lọ patí kẹ́ ẹ fẹ́ ìyàwó tuntun kán máa bá yín ibi tí ò ti yẹ kán bá yín. A sì fẹ́ sọ̀rọ̀ wọn ni a mọ́ sọ̀rọ̀ sàn bàbá ńlá wa, èèwọ̀ ní àfọyín tí ìbá sọmọ Yorùbá ló máa jẹ̀jẹ́ orí àpèrè ọba. Àmọ́ ń débì kan bọ̀ lára àwọn èèyàn, ẹ̀yin là ń wò, ẹ̀já fura mélòó ní arrest inú àwọn tó ń pa wáyìí. Ṣódà kan máa ní abá wọn kẹ́dùn láìpẹ́ láì jìnnà ọwọ́ tẹ àwọn tó ṣiṣẹ́ yẹn ìta ń gbọ́nù o. Ṣé ọwọ́ ń tẹ àwọn tó ṣiṣẹ́ yẹn, àwọn tọ́wọ́ ń tẹ ìdájọ́ òdodo mélòó náà gbé wá sórí afẹ́fẹ́ tá a rí? Nínú 100 wọn ṣọwọ́ tẹ 20. Bí Trump bá gbìyànjú tiẹ̀ tán ṣó ní ọmọ wà ń bẹ̀ lọ títí tẹ́lòmíì tó bá wọlé lẹ́yìn Trump bá jẹ́ agbésùnmọ̀mí bíi tàwọn ará abíkílẹ̀, ṣé bí àwọn tó so wápọ̀ àwọn UN àbí nǹkan ṣé bẹ́ẹ̀ ni wọ́n dá sí i? Téèyàn bíi tiwọn náà bá tún padà wọlé síbẹ̀ nǹkan tó bá mú agbára gúnmí tó ń pọ̀ sí lójoojúmọ́, tó mú agbára àwọn north tó jẹ́ olórí wọn tí wọ́n ń pariwo pé Trump fẹ́ pa àwọn mùsùlùmí ìbẹ̀rùn, tó bá mú wọn sásá bẹ́ẹ̀ sìn tẹ́yìn náà nígbàgbọ́ ń bẹ̀ tẹ́ sì fẹ́ fọgbọ́n ẹ̀ pàwárùn tá a dẹ̀ ríro wípé ọgbọ́n làwọn eléyìí ń dá pẹ̀lú sàríà tí ń gbé bọ̀ yìí. Jihad ti dé ẹ̀ẹ̀mọ̀ pógun jihad already kò mọ ẹnì kankan, ogun gbalẹ̀ onílẹ̀ ni tí ì bá ṣe jihad. Àwọn tó ń pààyàn ń pakúpa yìí wọ́n ti ń para wọn náà lọ́hùn, bó tiẹ̀ jẹ́ pé kì í ṣe àwọn ẹbí wọn sàn án ni wọ́n ń pa, àwọn tí wọ́n jọ kó wọn pọ̀. Ẹ ti mọ̀ pé àwọn eléyìí kì í ṣe ẹ̀yà kan náà, Haúsá Fúlàní. Bá a bá fẹ́ sọ̀rọ̀ north, àwa ni wọ́n ti ń pààyàn ní north o, ṣé Fúlàní ló ń pa Fúlàní? Àbáwúsá ló ń pa Haúsá? Àwọn Fúlàní ní à ń ṣiṣẹ́ ọwọ́ wọn torí pé èrò ọkàn wọn pé wọ́n fẹ́ gba orílẹ̀-èdè Nàìjíríà kò tí ì kúrò ń bẹ̀ kú sílé. Trump ò lè kó kúrò ń bẹ̀. Ọ̀nà wo ni Yorùbá ṣe fẹ́ bọ́ lọ́wọ́ ogun Fúlàní tí ò kó ìran Yorùbá rí láyé àwọn bàbá wa? Ẹ̀yin bàbá wa kan tó rèé o, ọba tó jẹ tìlú tó kò ní parẹ́, láyé Olúgbọ́n, láyé Aresa, ẹ mọ àwọn orin tí wọ́n máa ń kọ tí wọ́n ṣe ni à ń sọ ń pa ẹ̀ o. Láyé tí yín kọ́ sà, kò sí ń tọ́kàn yín pẹ̀lú ètò ààbò ilẹ̀ Yorùbá. Kí ló dé tẹ̀ pé àwọn tó yẹ kẹ́ ẹ pè kí gbogbo yín tiẹ̀ pé lẹ́yìn kẹ́ ẹ pé àjọ bí wọ́n bá ní olóṣèlú fẹ́ ṣe campaign 2027 báyìí gbogbo yín ò kún bẹ́ẹ̀ níbi ìgbà tí wọ́n bá pè é síbẹ̀. Àbú yín o, àti tó bú yín o, à ń rán yín létí tó yẹ kẹ́ ẹ ṣe ni o. Bẹ́ẹ̀ bá sùn kẹ́ ẹ tètè tají. Ẹnìkan ni wọ́n tún pa, wọ́n ti pa àwọn kan síwájú o tí ò sí ní tó ṣẹlẹ̀. Ta ni wọ́n mú? Ẹni ó bá kú gbé o. Kò sẹ́ni tó save lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìtàwọn ará bíi sì ń dúró dè bí wọ́n ṣe ti rọ̀gbà yí wa káàkiri nílẹ̀ Yorùbá tó kàn fan wísù fún wọn ni pé ẹ bọ́ ọ̀tà kán dẹ̀ máa gé orí kán máa gé ẹsẹ̀ lọ ní wọ́n bá gba gbogbo nǹkan tẹ́ ẹ pè lógún.
ikú oró yá lọ́wọ́ wọn láti fi pààyàn. Ṣáwọn tí wọ́n mú yàn dání tẹ́nìkan fà lẹ́sẹ̀ tẹ́nìkan fà lọ́wọ́ tí wọ́n sì máa dúnbú ẹ̀ láì ṣẹ̀ràn. Kì í ṣe nǹkan kan náà. Ọmọ Yorùbá ẹ má wòran. Ẹ jẹ́ ká tètè sọ pé mọ́foko mi dáná ọjọ́ kan lèèyàn ń kọ́. Ẹ lọ àtáàkì, ẹ lọ jagun, kán kú ònú igbó. Ṣán bàbá wa ò lágbára tí ó jẹ́ wípé fúnra wọn wọ́n rìn lọ ni. Àwọn tó wá ń fẹ̀sìn lọ yín, tí wọ́n ń fẹ̀sìn gbàgbára bàbá ńlá yín lọ́wọ́ yín, àwọn gangan olórí olóògùn. Ṣé ẹ rò pé ìbọn nìkan ni wọ́n ń gbé kiri? Ṣé bẹ́ẹ̀ wo social media? Àbẹ́ẹ̀rí kẹ́ ẹ mọ́ bá rárá tí ń dá ní sọ́tà fi sọ pé social media ní terrorist. Ṣé social media ní terrorist? Àti èrè nǹkan kan Ọlọ́run ní járí bí o. Ọlọ́run ní járí bí o. Ọlọ́run ní járí bí o. Wọ́n ti wọ Ìbàdàn, wọ́n ti ń ṣe kísà lọ́yọ̀ọ́, Òkè Ògùn, ìpínlẹ̀ Ògùn. Ẹ̀yin gómìnà, àwọn security fund tẹ́ ń gbà, tẹ́ ń ná lórí ọmọ lórí aya, ẹ bẹ̀rù Ọlọ́run. Kí ló yẹ kẹ́ ẹ ṣe báyìí? Kẹ́ ẹ pera yín jọ. Tí àwọn ìlú yẹn bá wọnú ara wọn bá a ṣe tò tẹ̀léra wa Ògùn, Ọ̀yọ́, Oǹdó, Ọ̀ṣun, Èkìtì, tá a fọwọ́sowọ́pọ̀ nínú igbó, tá a yan àwọn èèyàn lábẹ́lé, tá a ṣe security wa lábẹ́lé, kò mọ̀ nílé tó báyìí. Báwọn ọba wá ráyè ti security, ẹ̀yin tẹ́ ń gba security fund ńkọ́? Ká sọ tòótọ́ èlò lẹ kó fáwọn ọba fétò ààbò àdúgbò wọn. Ṣé náà ni wọ́n finance ẹ̀? Torí tá a bá bẹ́ràn wí ká bẹ́ràn wí. Ẹ lajú yín o. Àwọn gómìnà kan náà fẹ́ di gómìnà, wọ́n náà máa introduce ṣàríà. Ẹ lajú yín o. Gómìnà tó bá fààyàn lẹ̀ tí ò rí ṣètò ààbò àdúgbò yín, tó yẹ pé àsìkò ẹni tó fà á lẹ̀ bóun ọ̀bá lọ mọ́, ẹ má jẹ́ ọ wọlé o. Ìkànnì Jùgbà máa ṣàlẹ̀ tí ń wò wá Ṣeun Agbọ́lá lórúkọ tèmi. Bágbára yín ọ̀bá ká, ẹ tètè pariwo síta o. Ẹ wólùgbèjà o. Ikú oró ìtógẹ. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò wá.